Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí onídèmọdè. Adéoyè Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awikonko lónídèmọdè ta lónítùmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà. gbogbo Yorùbá mú kí dáadáa ilé onílé wa tọ̀nù nínà wá wọlé mọ́ kí n sáré béèrè wípé kí ni ìṣòro Yorùbá gan-an? What is the genesis of our problem? kí ni yọ alẹ́nu kí ni ń dà wá láàmú? ṣáwa nìkan lè bí ń pa ni kí ló ṣẹlẹ̀ gangan? ọ̀rọ̀ Oríyọmí HAMZAT àwọn èèyàn ti wá sọ di business kálukú kan sọ jágbajàgba rédèrèdè rándanrandan bí ọmọkú ló wá di tí akálò ló ń jáde sọ̀rọ̀ bí ṣe máa ń rí náà nìyẹn oríṣiríṣi ọ̀bẹ lọ́jọ́ ọkú erin àlèmọ́jèrè ètè lọ́jọ́ ka sàrà ikú mẹ́ja kákò adìẹ kú ọdọbẹ̀ Oríyọmí HAMZAT lọ́wọ́ adé tí wọ́n ń gbépò yẹnu lọ́tún lósì wájú lẹ́yìn kí ló dé kí la ṣe kí ló ṣẹlẹ̀ ń gba bágòkè ń bọ̀ la bá sọ̀ majority tí ń sọ̀rọ̀ yìí n tí ń gbòmí nínú ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ni pé gbogbo náà làwọn èèyàn ń gbọ́ gbogbo ni wọ́n ń wò in fact àwọn tí ń wò wọ́n gan tó wá pọ̀ ó jẹ́ kí wọ́n gba ọ̀rọ̀ pẹ́là gbọ́ ọmọ kékeré ni o kì í ṣe pẹ́là olóṣèlú o ó ní Nàìjíríà òkè ń wo nǹkan tó bá serious wọn kì í káràmásìkí ọ̀rọ̀ tó máa ṣe wọ́n láǹfààní ó ní ìranù ní tí ò ní túmọ̀ ní Yorùbá máa ń rangunran iṣan sí àbí kéle ká ti pọ̀rọ̀ eléyìí now àwọn akẹ́kọ̀ọ́ kó sọ wípé wọ́n ti release Oríyọmí HAMZAT lénìí àti Naomi wọ́n ní wọ́n ti release wọn so pápápá ni ẹni tó jẹ́ àbúrò Naomi ló ti jáde pé rúmọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ́ni o káwọn yóò disregard ẹ̀ bákan náà làwọn òṣìṣẹ́ Àgídìgbò ti issue statement the management of Agidigbo FM has described the fake news the rumour circulating around that the chairman of Agidigbo 88.7 FM Oríyọmí HAMZAT ex-Queen of Ooni of Ife Naomi Shilekola and the principal of Islamic High School Abdullahi Fasasi have been released from prison. Therefore, urged the public to disregard the rumor and want those spreading it to desist from such acts. Stop the spread of fake news. I don't really understand. Àwọn èèyàn tí ó ṣe fídíò jáde ọpẹ́ o adúpẹ́ lọ́wọ́ ìjọba o adúpẹ́ pé wọ́n gbọ́rọ̀ sí wa lẹ́nu lórí ọ̀rọ̀ Oríyọmí HAMZAT. You is rush to go and watch it, not knowing that they are just making their money advertising their market. At the end of the day ran dandan ní nǹkan tẹ́ máa gbọ́ ń bẹ̀. Ṣé bọ́n ní Yorùbá láròjinlẹ̀ ṣé bọ́n lá nírònú ni. Bàbá tó sọ̀rọ̀ ní ìsẹ́ni kó tó sọ pé ẹnìkan ni wọ́n àwọn kan lọ́sẹ̀ gbogbo Yorùbá là ń kó papọ̀ ẹrú kan kọ́ ní mú ní gbogbo ẹrú ni.
bí Yorùbá náà lọ sọ bẹ́ẹ̀ pẹ́nìkan ní gé lọ́wọ́ nulẹ̀ tí wọ́n fi sọ gbogbo ilé ìdílé àgékà kí ni yọ á lẹ́nu kí ni ń dà wá láàmú ta ló ta yín lóṣì kí lè ń bá káàkiri oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi ẹ̀ka nìkíní ọ̀hún ti pa àwọn kan ní àwọn olórí tọ́ọ̀ ni òfin fẹ́ àwọn ni wọ́n lọ dábẹ̀rú ìyá àgbàlagbà kan sọ̀rọ̀ lánàá ó pè mí ó sọ̀rọ̀ òpònú lẹ́nu mo dẹ̀ tẹ́tílẹ̀ láti gbọ́ wọn ó ní ntọ́ṣẹlẹ̀ yẹn ṣé mo rò pójú lásán ni spirituality lèmi rò pé ó ń try láti sọ because wọ́n interview àwọn ọmọ kan wọ́n wá sọ pé olórí kínní kan ìlú fáwọn 300,000 naira káwọn fi jẹun káwọn fi lọ dábẹ̀rú gbà tí wọ́n wá interview olórí yẹn ló wá sọ pé 300,000 naira tó ń fún wọn kí wọ́n fi jẹun ẹ̀yin náà wò ó ṣé 300,000 naira náà máa fi jẹun ṣé kò tí pọ̀ jù ṣé àwọn náà wà behind ẹ̀ mọ́ àwọn pé àgbàlagbà ló ń sọ̀rọ̀ òpònú lẹ́nu báyìí kí ló kan olórí Mariam nípa pé sílẹ̀ Naomi fẹ́ ṣe giveaway fáwọn èèyàn kí ló kan olórí Ashley kí ló kan àwọn olórí tó kù ṣé wọ́n rí Naomi ni they didn't see her wọn ò bá lé wọn ò dẹjọ́ sílẹ̀ dẹ̀ because ẹnìkan ń gbúrọ̀ lórí YouTube lánàá pé èmi o gbogbo àwa tá a bá ti wá láti fẹ̀ a kì í ṣe èèyàn gidi a ti burú jù báwo ni mo ṣe máa pe Naomi ní Naomi ṣe bí olórí ni mo ló lórí ti lé yín because fúnra Naomi ló kéde pé òun kì í ṣe olórí Ọọ̀ni mọ́ why still refer to her as olórí it is better to be calling ex olórí àná olórí tẹ́lẹ̀ rí olórí Ọọ̀ni tẹ́lẹ̀ rí kì í ṣe olórí Ọọ̀ni mọ́ èmi àti ìyá kan láti US fẹ́ já nítorí ẹ̀ ó ní mi wà current rárá ó ní ó sílẹ̀ kó láti padà sí palace ifo kì í ṣẹlẹ̀ yóò tó ṣẹlẹ̀ mo ní ó padà sí palace ó ló ti padà sí palace o mo ní bí bẹ́ẹ̀ di Ọọ̀ni táwọn rí tọ́jọ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ ara mo ní fídíò àtijọ́ náà upload fún yín àwọn tí ń tajà fún yín mọ̀ wípé dump wọ́n mọ̀ padà gbàjẹ́ra fún ni wọ́n mọ̀ pé ẹ̀ lóye sorry to use that language because ìgbà tí èèyàn bá ti ń ronú lọ síwájú nìkan tí ò lárò padà sẹ́yìn nígbà tí mo tún wá sọ wípé bóyá fídíò ti tẹ́lẹ̀ náà upload fún mi ní Ilé Ifẹ̀ lèmi wà o ẹnìkan ní kí n mọ̀ sọ ibi tí mo wà mọ́ I've been saying it for long láti ìpìlẹ̀ mo ti máa sọ pé nkú Ilé Ifẹ̀ o ilé kú Ilé Ifẹ̀ náà o pé Ilé Ifẹ̀ lèmi wà o àìdẹ́ sòsà lódò kí làbẹ́làbí ọmọ mọ̀ ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ lódò bí ó bá sojú akàn yóò sojú ẹja mo rí ibi tí Naomi tí ibẹ̀ yẹ kọ́ ni mo fẹ́ lọ wọ́n kò lórí àwọn olórí oríṣiríṣi ọ̀rọ̀ náà sọ àwọn èèyàn dẹ̀ ń tẹ́lẹ̀ àwọn èèyàn dẹ̀ bílífù wọn àwọn kan ní ọ̀ọ́nìní because tí ìbá ṣe bẹ́ẹ̀ ó yẹ kó ní ó ti dìde sọ̀rọ̀ yẹn ó yẹ kó ní ó ti assist ẹ̀ fún kínní lọ́dọ̀ ìjọba bọ́ọ̀ ní bá assist ẹ̀ nísìnyí ọ̀pọ̀ òpònú wọ̀nyí náà ni ó tún bẹ́ síta á ń sì lọ́wọ́ agbára wọ́n ti rí pé àwọn èèyàn yìí ò lé èèyàn ni wọ́n ti rí pé wọn ò lẹ́nìkan lọ́jẹ́ kan lọ́wọ́ agbára fún wọn wọ́n yàn wọ́n jẹ ni ipò ọlá ni wọ́n lò èyí náà lẹ́kọ̀ọ́kọ́ fò jáde bí ìkẹta tán kí láwà àṣetá fi tára yín lọ́rùn wọ́n níyà òfò rẹ̀rẹ̀ kan bí wọ́n sọ wípé ọ̀ọ́nì lọ́fà ẹ sì mọ̀ ìyá òfò rẹ̀rẹ̀ tí mò ń wí tọ́wà lókè òkun tí mo ń sọra dáadáa ìyá tí mo ń gbé pátá borí wọ́n lọ́lọ́ ní ó send ẹ̀ sí mi 1 hour plus mo ní I can't watch it I am not interested mo ṣó sì exist ni wọ́n lọ́ exist ó kú yí exist ẹ̀ kó mọ exist síbẹ̀ because ó ní tiẹ̀ bí ọba tí ìdárúkọ ọ̀ni kò tí ì tajà àmọ́ tó ò ní rà nígbà ẹ̀ òní òdẹ́ra nǹkan kan gbà ẹ̀
bóyá wọ́n fojú ṣe fọrùn ṣe fọ́ọ̀ ni wọ́n fẹ́ kọ́ ni ó kà wọ́n ọ ní òde fẹ́ àbàtì àlàpà kán dẹ̀ wá yọ̀ǹda bàbá oníbàbá kọ́ mọ̀ sí ilé ayé ẹ̀ irọ́ wọ́n dì mọ́ ní lọ́rùn wọ́n sọ ní òfìfẹ́ di ọmọ gbọ̀n tí dì mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀ ajá wọn wọn ò já ilé ẹjọ́ já wọn ń dò ní wọ́n tún ti dì mọ́ ní padà because wọ́n ti mọ̀ wípé ọ̀ọ́lé òfìfẹ́ ọba dé ẹyẹ ní ìtàn góòsì gbogbo ara ẹ̀ pátápátá owó ni. now oríṣiríṣi làárí lọ́jọ́ ọkú oríṣiríṣi ọ̀bẹ làárí lọ́jọ́ ọkú irin like I said wọ́n àwọn kan láwọn olórí ni àwọn kan ní ọwọ́ ọ̀ni làwọn bá ń bẹ̀ àwọn kan tó wá ní àwọn Adédoyin ni can you just imagine pé torí Adédoyin ni tí wọ́n mú ń dò ní ìtàn dájọ́ tó ti dájọ́ ẹ̀wọ̀n fún tó ti dájọ́ ọkú fún bí àwọn t'Adédoyin ni wọ́n mọ̀ wípé ni wọ́n gbọ́ wípé olórí Naomi olórí àtijọ́ olórí àná Naomi wọ́n fẹ́ lọ ṣe nǹkan kan nìbàdàn àwọn èèyàn lọ́wọ́ àdàbẹ̀rù àwọn èèyàn sá lọ́pọlọ rárá àwọn kan tó ní ẹnu ló kó bá Oríyọmí HAMZAT àwọn ló ti lè búyànjú mọ̀gbọ́n woman kan sọ pé àwọn lọ bóríyọmí àwọn béèrè lọ́wọ́ ẹ̀ pé sóòtún búyàn mọ́ ó lóun ní búyàn mọ́ láéláé sóríyọmí a máa búyàn tẹ́lẹ̀ ni sóòtún bújọba mọ́ òun ní bújọba mọ́ láéláé sóríyọmí a máa bújọba tẹ́lẹ̀ ni ìjọba àwọn lóríyọmí HAMZAT ń bú àwa tá à ń búyàn lélẹ̀ àwa tá à ń bújọba lélẹ̀ mi ì tí ì gbọ́ níbi tó Oríyọmí ti bú ju gọ́ọ̀mẹ̀ntì kan program ẹ̀ jẹ́jẹ́ ló máa ń ṣe gbọ́ níbi tó ti bú gọ́ọ̀mẹ̀ntì kankan rí asa mọ̀ mú àtàmọ́ mátàmọ́ a mọ̀ rí gbogbo ẹ̀jọ́ kó lè dodidi at the expense of another person. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ̀ ń defend Oríyọmí ẹ̀ ń gbèjà Oríyọmí ẹ̀ ń support Oríyọmí àáyá nìyẹn ẹ mọ̀ àáyá tó fẹ́ tó ogún ọmọ ẹ̀ ṣe tó fọ pátápátá if care is not taken. The best thing for you is to ẹjọ́ ẹ lọ sinmi ẹ lọ wábi jókòó ẹ jókòó pẹ̀lú service yín ẹ má fi ọ̀rọ̀ ẹnu yín àti wàhálà yé ayé tí ẹ má fi ti ẹni ẹlẹ́ni sínú ọ̀ràn tí ò tí ì sí. kò síbi tó Oríyọmí HAMZAT ń lọ kò sẹ́ni tó fẹ́ rẹ níbi nǹkan kò síbi tí ò lọ ju pé kó padà sínú ilé ẹ̀ lọ. ṣùgbọ́n ẹ fìjọba ilẹ̀ ẹ̀dẹ̀ fòfin lẹ̀. because a ti ń ti àwọn nǹkan yẹn lọ síbi tí ò sí wọ́n láwọn èèyàn protest òfò nìyẹn protest ìranù nìyẹn. now wọ́n láwọn wòlíì kan ti ń jáde nípa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí náà ni o ní pẹ́pẹ́sẹ́ o àwọn ti rí tẹ́lẹ̀ àwọn tí ó ṣòfò dànù àwọn wòlíì òfò tí ó ṣòfò dànù ń gbẹ rí tẹ́lẹ̀ kí ló tẹ́ ẹ̀pọ̀ Oríyọmí HAMZAT pé Oríyọmí nǹkan kan ọ̀dẹ̀ ṣẹlẹ̀ báyìí o mọ́ lọ mọ́ tẹ̀lé wọn mọ́ sọ̀pọ́ọ̀tì o ẹ pé Naomi kó tó kù l'Ákúrẹ́ tó idé Ìbàdàn ẹ pé tó lọ announce lórí rédíò ẹ pé tó lọ sí venue ẹ pé tó múra venue ẹ pé sáwọn èèyàn tó sọ jargons ẹ mọ gbọ́rọ̀ pòrú lẹ́nu o. tó bá lọ bẹ lọ́hùn tó bá lọ ṣàtúnṣe gidi ẹ bọ́ gidi ló máa rú ó yí èèyàn tó ti rán lẹ́wọ̀n tó dúró gbogbo lọ ṣẹ̀wọ̀n tó ní pé ìbọn tó ṣe wù dáa èyí tó wá ṣe kọ́ ọ ṣẹ̀wọ̀n ẹ. tí o bá sẹ̀wọ̀n ẹ lọ tì sẹ́wọ̀n àgbàlagbà lẹ́ni tó sọ̀rọ̀ yẹn o tó bá dẹ̀ wo Facebook lè ṣe only 19,000 likes o ti rí ilé ayé bẹ́yẹn. Whenever people are praising you wẹ̀yìn problem ń bọ̀ nìyẹn if care is not taken. báyọ̀ bá ti ń sọ pé ìwọ ni ìwọ ló wà ń bẹ̀ ìwọ gangan nìkan ni lẹ́yìn ẹ kò tún sẹ́lómi mọ́ my dear brothers and sisters well be very very careful just watch your back.
àwọn èèyàn wo ló láìkí ń tẹ́ni sọ yìí 19,000 likes million plus ló ti wò ó. ó máa lọ ṣàtúnṣe gidi ẹbọ gidi ló máa rú ó yé èèyàn tó ti rán lẹ́wọ̀n tó dúró gbogbo ṣẹ̀wọ̀n tó ní pé ìbọn tó ṣe wò dáa ètò ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ wọn ẹ̀ wàhálà gidi ló tọrùn bọ̀ tó bá lọ bẹ lọ́hùn tó bá lọ ṣàtúnṣe gidi ẹbọ gidi ló máa rú ó yé èèyàn tó ti rán lẹ́wọ̀n tó dúró gbogbo ṣẹ̀wọ̀n tó ní pé ìbọn tó ṣe wò dáa ètò ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ wọn ẹ̀. rádà àdátẹ́ni yẹn sọ náà nìyẹn àbí ká sọ pélé tí wọ́n gbé ń bẹ̀ ọ̀rọ̀ wọn ló make sense inú ẹ̀ nothing ètò gbọ́rọ̀ tó wò pò nílé náà sọ àwọn sẹ́ránkú ṣe nìyẹn tí wọ́n àwọn sẹ́ránkú ṣe nìyẹn tí ọ̀rọ̀ kó sí láwùjọ. lórí ikú Timothy tí ò jẹ́ kí òun àti àwọn alágbára ayé àwọn alágbára bíi kọ̀kọ̀ àwọn alágbára bíi òkùnkùn àwọn ẹgbẹ́ court mi ní dárúkọ wọn tán pọwọ́pọ̀ tán rí ìjọba ṣe tán rí Adédoyin dálẹ̀ ọlọ́run ẹ̀yìn o àwọn ni wọ́n ti rí traces pé Naomi bọ̀ ọ̀bàdàn ṣé wọ́n ṣe ń ṣe ni pé Naomi bọ̀ nìbàdàn ìjọ set up papọ̀ lélẹ̀. kí náà set up papọ̀. tán lọ tán àwọn ni wọ́n ya bo ibẹ̀ yẹn àwọn náà ya bo ibẹ̀ yẹn tán bẹ̀rẹ̀ sí kì í ṣe pé tẹ àwọn ọmọ ọlọ́mọ pa wọ́n mọ̀ lọ àpá wọn ni. ṣáyìn náà ti mo rò bẹ́yìn náà ń gbọ́rọ̀ òpònú lẹ́nu wèrè ẹni tí ń sọ̀rọ̀ yìí ó da sínwín tetítetí ọjọ́ wèrè tẹsẹ̀tẹsẹ̀ kò ń ṣèyàn rárá ẹranko sẹ́ranko sẹ́niyàn lélẹ̀ nǹkan dẹ̀ fi táìtù ẹ̀ àṣírí ńlá rèé lórí trap tí wọ́n dẹ tí wọ́n sẹ̀tì fún Oríyọmí àti olórí Naomi àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní lọ wo rẹpẹtẹ ọmọ ọlọ́mọ wá ní views lórí YouTube bàjẹ́ now 449 likes lónìí now ẹjẹ́ àwọn kọ́mẹ̀ntì o òpònú ilé ni ọlọ́run ọba ṣe ìdájọ́ fún gbogbo wọn ilé ni thank you sir the trap that they have set for Queen Naomi and Oriyomi God will fight for them and protect them bá a ṣe láwọn òpònú bẹ́ẹ̀ ní Nàìjíríà nù tí Nàìjíríà ò fi lè tòrò nìyẹn because ní tẹ́nìkan bá ti ṣe báyìí tẹ́nìkan bá ti kọ́mẹ̀ntì báyìí àwọn wèrè ọkàn mọ́ tẹ̀lé lọ ní tiwọn eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ọwọ́ kan ọwọ́ ẹlẹ́sẹ̀ kan kì yóò lọ láì jìyà kan yóò imagine wọ́n ti ń believe ẹ̀ eléyìí ni our Lord knows everything because the eyes of the Lord runs to and fro round the world he will surely judge everybody wọ́n ti believe ẹ̀ nìyẹn eléyìí ni kò possible kí Adédoyin jọba nítorí ọmọ Ìjẹ̀bú ni ìyá rẹ̀ ní Ifẹ̀ bàbá ẹ̀ can you imagine ládàáda lẹ́nu aláìsàn tó lómi ẹja koro ilé ní more grace of more anointing sir those in government they shall pay for all they did in Jesus name ilé ní ọlọ́run á ṣe ìdájọ́ fún gbogbo àwọn ọ̀tá àwọn aláìní olóore ò ní kú sípò ìkààmì ilé ní well done sir Holy Spirit won't depart from your life sir can you just imagine. My lovely brothers and sisters ẹ̀yin dádì àti mọ́mì mi this is your future àwọn èèyàn láyé rèé ẹ ò bó ń sọ̀rọ̀ everybody wo fídíò yẹn a rí bí wọ́n ṣe búlọ̀kù títì kan ibi tẹ́rọ yẹn pọ̀ dé wọ́n búlọ̀kù ìhó títì dọ́bùlẹ̀ lọ́wọ́ àwájú skul yẹn wọ́n búlọ̀kù títì tó wà níwájú skul gangan òkè ẹyọ kan lẹ̀ táwọn mọ́tò àtọ̀kadà rí gbà gbogbo àwọn tó wà níbẹ̀ sọ wípé wọ́n ṣí géètì wọ́n fẹ́ wọlé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ́lẹ́ra wọn àwọn wèrè lè sọ wípé kì í ṣe pé àwọn ọmọ tẹ àwọn ọmọ pa o àwọn èèyàn kan lọ́kàn déédéé lọ pa wọn sáwọn ṣé gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ ló wá ponú ni àbí gbogbo àwọn tó wà níbẹ̀ lójú wọn fọ́ ṣé gbogbo àwọn tó wà níbẹ̀ ni ò wá ríran ṣé gbogbo àwọn tó wà níbẹ̀ ni ò ríran tí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. ẹ̀rù orílẹ̀-èdè yìí ń bà mí o
ẹ̀rù ọ̀la orílẹ̀-èdè yìí ń bà mí, ẹ̀rù àwọn èèyàn tí ń bẹ́ńlẹ̀ yìí ń bà mí, ojú gbà mí ti fúnra Yorùbá. Now sáfẹ́ sọ wípé eléyìí mọ̀ọ́mọ̀ sọ jargons ni, no kò mọ̀ọ́mọ̀ sọ jargons o, ibi tọ́pọ̀lọ́ ẹ̀ mọ̀ náà lélẹ̀, ntọ́pọ̀lọ́ ẹ̀ gbẹ́rìn, ibi tí làákà yí ẹ̀ ṣiṣẹ́ mọ́ lélẹ̀ yìí là fi pé ó pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n, bó bá jágọ̀ ló bá dàgbà ńkọ́, síbi tí èèyàn bá ní ni yóò fi tọrẹ, ntọ́ ní lélẹ̀ lọ́kẹ̀ báyìí ò lọ́gbọ́n jù. ìwà ara wọn dìdìrì òpònú náà táwọn náà ń sẹ́ẹ̀lẹ̀ torí Adédoyin tí wọn ò rí gbà jáde ni wọ́n ṣe sẹ́ẹ̀tẹ̀ up náà ṣe dẹ́pàkúté fún un. So àwọn yẹn ló ti wá gbọ́ ní ọkọ̀ọ́lá náà wá sáré dé Muslim high school, Islamic high school náà ti wá sáré dé Islamic high school. So sáwọn yẹn wá dó sẹ́nu géètì ni wọ́n yọ kú mọ̀ dání, àbádá wọn dáyà dání, àbíbọn ni wọ́n gbé dání, làbágbọ́ kó làwọn èèyàn bá ń sáàbí, àbí náà sáwọn ọmọ yẹn ládàá, wọ́n dẹ̀ wá rọ ọmọ 35 sáládàá, àbí wọ́n kàn lu àwọn ọmọ yẹn kù mọ̀ lórí ni wọ́n dẹ̀ wá lu ọmọ 35 ní kù mọ̀ lórí, wọ́n dẹ̀ gbé wọn dé hospital dẹ̀ lè sọ pé àwọn ọmọ tẹ́ gbé wà wọn tẹ̀ wọ́n pa, kù mọ̀ ni wọ́n sánmọ́ wọn lórí, ìbọn wọn yìn wọ́n yìí. Èèyàn lágbára púpọ̀, ẹgbẹ́ ń sáré tọrọ ṣẹ́jú kan lọ́wọ́ yín o. God bless you. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró, gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777.
347777. ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn ó ṣe tó àti bó ṣe yẹ. gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀. ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. kí ló ń fà? ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08034334777. iléeṣẹ́ Godwin last but not least ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ẹ káàbọ̀ padà. Like I said, àwọn kankan bẹ tó jẹ́ pé tí èèyàn bá ń wò ó tàbí gbọ́, èèyàn ò wò pé ṣé nǹkan kan tó ń mẹ́mẹ́nì nílẹ̀ yìí mọ́, because ó tó gbọ́ ọ̀tá lórí social media. n tó gbáládùn ara mi ni pé gbogbo tí ó ṣẹlẹ̀ pátápátá ní Yorùbá ti lọ́rọ̀ tó kọ́fà ẹ̀. wọ́n ní òótọ́ dọ́jà òkúta, owó ńláńlá owó lọ́wọ́ là ń rèké. òótọ́ gangan wọ́n dọ́jà òkúta kò rẹ́ni price ẹ̀ wò, wọn ò yọ owó ẹ̀. ṣùgbọ́n èké ntí ò ní túmọ̀ àmọ̀ yọ owó ẹ̀ ni. nínú kọ́mẹ̀ntì ọkùnrin ilé ni thanks for this sir, God will continue to empower you sir. àwọn obìnrin náà ni o, Ọlámídé Àdìsánù eléyìí Màdínà sólú náà ló ní ó yes sir. A friend told me yesterday that she believed that Adedoyin case has something to do with this case. Allahu Akbar. ilé ni thank God for social media, if not they would have finished us, they can't hide anything. àwọn èèyàn pinnu gan o. ilé ni God bless you sir, more wisdom, you are right. ilé ní kábíyèsí Olódùmarè ayé o, àṣẹ́nìyàn lè ka ìkàlẹ̀ nìyàn àrídà Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run ló fẹ́ kọ́ ìdá Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. ilé ní Almighty Allah will continue to increase your knowledge sir. ní knowledge wo ọpọlọ tó ti yòrò ọpọlọ tó wà ní omi. so Adédoyin ló wá kúrò nínú ẹ̀wọ̀n lọ wá sáré láwọn èèyàn yẹn máa lọ bá ní prison ni o. àwọn ọmọ táyé àbí wọn lọ bá ní prison, so wọ́n kàn sáré organize wọn pápápá ní ọmọ nǹkan tó ṣẹlẹ̀. ìkíní tó fẹ́ ṣe nìbàdàn lọ́la yẹn mo fẹ́ kẹ́ lọ síbẹ̀ kẹ́ lọ dàrú ṣẹ́gẹ́tẹ̀ kẹ́ dàrú kẹ́ jẹ́ káwọn èèyàn ṣèṣe gan. ṣé àwọn èèyàn yìí láròjinlẹ̀, ṣé wọ́n ronú rárá kí wọ́n tó sọ̀rọ̀, àbí wọ́n kàn ń yanu ọ̀rọ̀ ń jáde ńbẹ̀ ni nígbà tí iye tó máa lọ pé ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. wọ́n mọ̀ lọ àwọn ni kan bá lè kó bá HAMZAT. wọ́n dẹ̀ ti mọ̀ pé ìyá tí Ọọ̀ni of Ifẹ̀ pé bóyá Ọọ̀ni of Ifẹ̀ pé ó ń support HAMZAT in underground. èyí tẹ́ ẹ wá gbowó ọ̀rọ̀ mi rèé o. èyí tẹ́ ẹ sọ pé ibi lè fẹ́ ìdààmú lè fẹ́ fọmọ ẹnìkejì ṣáájú pé kẹ́ ẹ má fẹ́ rere. èló ni wọ́n fún yín sà, èló ni wọ́n fún yín mọ̀ tẹ́ ẹ gba ilé ìwé yẹn lọ, tẹ́
tẹ́ ẹ lọ pa àwọn ọmọ kéékèèké. There's a stupid pastor came out stabbing rubbish. ẹni tí Ọlọ́run máa rọ̀jò iná lé lórí ó ní àwọn rọ̀jò iná lé yín lórí pẹ̀lú ẹ̀yìn yín. pásítọ̀ lẹ tó sọ̀rọ̀ náà fún yín ẹ̀yin onílara. mi HAMZAT rí mi sì mọ́ rí ṣùgbọ́n Ọlọ́run ṣe kíni. ẹ̀yin èèyàn eléyìí tí bàbá yìí mọ̀ tó sọ eléyìí mọ̀ tó jinlẹ̀ ó tún jọni lójú. ọ̀gbọ́wòrì ìkejì náà dèdèrè òpónú kejì ẹgbẹ́ mi YouTube gangan náà ẹ̀sẹ̀ sọ̀rọ̀ ilé tí bàbá yìí sọ ọmọ tó jọni lójú o àwọn èèyàn gọ̀gàn well ó náà wọ́n ṣàánú wa àwọn èèyàn wa tó wà níbi tí ó wà ìwọ rò pé issue yìí tó báwọn èèyàn ṣe ń drag ẹ̀ mo ti sọ earlier oore ọ̀fẹ́ kan tá a ní náà ni pé ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ ràn wọ́n gbogbo àwọn trashes yìí á láti stop ẹ̀ kò wá fẹ́ kò make sense mọ́ ó ti dà another thing entirely ó ti di nǹkan míì so níbi táwọn èèyàn ti rí pé wọ́n release wọn èmi ò mọ̀ o táwọn òpònú ń jáde. So, as far as I'm concerned, ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ilé ẹjọ́ ti ríbi tí wọ́n rún mọ́ níbi tí ilé ẹjọ́ rún mọ́ ni ẹja fi sí. Kò sí olórí ọ̀ní kankan tó ní interest nínú Naomi bó ti wù kó tó because I can state it categorically pé Naomi ò tó kankan nínú olórí Ọọ̀ni presently. Ṣebí bàbá ló build Naomi from scratch. Gbogbo àwọn olórí pátápátá náà ti tó ẹni ara wọn àtọ́wọ́ ti létọ̀ gbogbo wọn. So kí ló wá kàn wá àti Naomi? Ǹjẹ́ wà Nàìjíríà ilé tí ò sí Nàìjíríà wà lókè òkun nínú wọn kí wá lọ́kàn wọn pẹ̀lú Naomi bó fẹ́ organize nǹkankan because majority wọn ni wọ́n ní activities tí wọ́n ń ṣe káàkiri ni wọ́n ní charity tí wọ́n ń ṣe káàkiri ni wọ́n ní NGO tí wọ́n manage and lo and behold kò ní nǹkankan ṣe pẹ̀lú His Imperial Majesty ó bá dé ẹyìn Babátúndé Àkàndé ẹni tó Ògúnwùsì ní kékeré tàbí púpọ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú Ọọ̀ni. the best tí Ọọ̀ni lè ṣe náà ni láti ránṣẹ́ ìbánikẹ́dùn kán dẹ̀ sympathize pẹ̀lú Naomi and he has done that through his media team perfectly. Ọọ̀ni sympathize pẹ̀lú Governor Ṣèyí Mákindé Ọọ̀ni sympathize pẹ̀lú gbogbo Ìbàdàn Ọọ̀ni sympathize pẹ̀lú àwọn òbí àwọn ọmọ yẹn Ọọ̀ni sympathize pẹ̀lú olórí Naomi olórí àná Naomi olórí Ọọ̀ni tẹ́lẹ̀ rí Ọọ̀ni sympathize pẹ̀lú Oriyomi HAMZAT. Baba has done the needful, nothing else. Kálukú dẹ̀ ti kọjú mójú ọ̀nà ẹ̀. So Naomi ní ẹbí ó ní family ó dẹ̀ ní team ó dẹ̀ ní lawyer they work on that on a release. So gbogbo àwọn òpó níwèrè dèdèrè tí wọ́n mórúkọ Ọọ̀ni mọ́ kọjá wọn lè bá a ta ni. Bí ó ṣe ìwàásù ògbó yóò sojú Ọlọ́run bí ó ṣe ìwàásù ògbó yóò sojú Ọlọ́run Akanda bí ó ṣe ìwàásù ògbó yóò sojú Ọlọ́run bí ó ṣe ìwàásù ògbó yóò sojú Ọlọ́run ẹni tó Ọlọ́run gbódìdé ìtẹ́ ní kó ṣubú ẹni tó Ọlọ́run gbódìdé ìtẹ́ fẹ́ kó ṣubú bí ó ṣe ìwàásù ògbó yóò sojú Ọlọ́run. Bó ti wù kẹ́ sọ̀rọ̀ Ọọ̀ni tó òkèlà bẹ̀rẹ̀ òkèlà bẹ́fọ̀n bá a bá fi rin lórin ohun òkè ní fọ̀
òkè náà lẹ́ẹ̀mọ́ bá ní gbogbo ìgbà. Likewise gbogbo èyí tẹ́ ẹ ní orí ọ̀rọ̀ Adédoyin ní àbọ̀lọ́wọ́ Adédoyin ẹ lọ́wọ́ bí jókòó. Adédoyin ti jókòó, ẹbí Adédoyin ti jókòó, ẹ̀yin náà lọ́wọ́ bí jókòó. Ìwọ́n lè sáré fún gbọ́ ọdún kọ́ mọ́ mẹ́hẹ̀lẹ́ jẹ̀lẹ́ńkà lóòótọ́ bá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ every one of us mọ́rísìn tó fi ṣẹlẹ̀ ṣe mọ́ mọ́ta mọ̀mọ́ ìjà lè rójú ọ̀rọ̀ sàn gbogbo wa mọ́rísìn tó fi ṣe kíni tó fi ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ́ àtòsí ni origin ẹ̀ ojú kòkòrò ń bẹ́ẹ̀ ìwọ̀ra ń bẹ́ẹ̀ ẹ̀ńtọ́ ẹ̀kọ́ mọ́ ọmọ kan wá tó mú mẹ́ta wá tó mú mẹ́rin wá ẹlòmíì ò tún gbọmọ àdúgbò mọ́ gbogbo àwọn táwọn jọ ń gbélé ni wọ́n tó kọ́ ọmọ tẹ̀lé lẹ́yìn lọ síbi tó rò pọ̀ sí. because tá a bá ní ká sọ́dọ̀ gidi Oríyọmí HAMZAT àti principal àti Naomi nìkan kọ́ ló yẹ kó wà ńbẹ̀ gbogbo àwọn tó máa ọmọ yẹn wá ó yẹ káwọn náà wá láti mọ́lé kí lẹ́sẹ̀ tó dùn mọ́ lẹ́nu bóòlù ọmọ ṣe kúrò lọ́rọ̀ wọn. àwọn tó máa wọn ọmọ tí ó kú yìí tó ń mú wọn wá ìbá àjẹyà ìbá àjẹ bàbá ìbá àjálà bàtàn ìbá àjálà àdúgbò ló mú wọn wá ó yẹ káwọn náà wà láti mọ̀lẹ́ ó yẹ ká jọ kó wọn ní. ọ̀kánjú àtàì ní sùúrù ó wà nù nǹkan tó ṣẹlẹ̀ yìí ká ní ó ti tó time wọ́n ti wọlé sí venue àbálẹ̀ ìgbà yẹn la tó lèmi tó máa dá organizer lẹ́bi bóyá wọ́n ti wọlé wọn wá ráàyè jókòó bọ́tà wọn tó mọ Islamic high school yẹn jẹ́ kó yé mi pé ayé ń bẹ́nu ẹ̀ tó tẹ́jú so kánà ti wọlé sí venue wọn wá ráàyè jókòó ibẹ̀ lèrò tí wàá pọ̀ ibẹ̀ náà tí wàá tẹra wọn pa another case so kíkálukú lọ sinmi well internet ó ti rí bó ṣe lóun lórí pé kò sí èèyàn gidi ń bẹ lórí internet náà nílò èèyàn gidi bẹ̀ láwà kò sí bá a ṣe fẹ́ ṣe tà ní ráwọn òpònú àwọn dìdìrìn àwọn amokùn mẹ́kọ̀ọ́ àwọn afọ́fún gbému àwọn dìdìrìn ń déróbó àwọn táwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wò ẹ jẹ́ mọ́ ẹ lọ Àkàndá bá a wú tònítọ̀ lákẹ́ni mọ́ni ò nítorí ẹ̀kọ́ jáwọ́ so ẹ jẹ́ ká yọ̀ǹda government ẹnìkan bá mi sọ̀rọ̀ lánàá pé àti bá mo bá ṣe lè gba lọ́ọ̀yà mo ní gba lọ́ọ̀yà fún ta ni gba lọ́ọ̀yà fún Oríyọmí gba lọ́ọ̀yà fún Naomi wọ́n ní best of the lawyers ẹ̀mọ́yé lawyers ló ti máa volunteer pa àwọn fẹ́ take care up gan so what are you talking about lọ́ọ̀yà wílẹ̀ ẹ̀sẹ̀ wá fẹ́ gbà tó fẹ́ sí lọ́ọ̀yà ní ó dájọ́ fún rẹ̀ ní lọ́ọ̀yà òròjọ́ ni adájọ́ ni ó dá ẹ jẹ́ àfarabalẹ̀ ká gbọ́ nǹkan tí àwọn tí wọ́n ń dóde kan dé ká mọ̀ torí mọ́rọ̀ ká mọ̀ tinú mọ́rọ̀ gbogbo àwọn ilé tá à ń torí mú tinú mú yẹn personal opinion tiwa ní àwọn òpònú dẹ̀ ń lọ mọ́ spirituality doesn't have anything to do with this ẹ lọ́wọ́ àbíjókòó jọ ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì ajú wa ṣe ó dàárọ̀. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa.
Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àtìṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Yeah.